أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. A fi ọpẹ́ fún Ọlọ́run ọba fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kẹ́yìn ọmọ ìyá mi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni gbígbàdúà. Kí là ń pè ní gbígbàdúà? Gbígbàdúà ni ohun tá à ń lé tá a fẹ́ bá tọ́lọ́run wá ní pé kó tó wa lọ́wọ́, òun là ń pè ní gbígbàdúà. Gbígbàdúà yìí ó wá ní májẹ̀mú nú tó já sí pé gbogbo ẹnikẹ́ni tó bá pàdánù àwọn májẹ̀mú yìí ó ṣeéṣe kó má rí gbígbàdúà. Nítorí pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'ani ó ní id'uni astajibu lakum. Ọlọ́run ní pé ká pe òun ó sì dá wa lóhùn. Kí wá ló wá fa sábàbí tó já sí wípé láyé táwa yìí nísìnyí ẹlòmíì pe Ọlọ́run ò dá lóhùn. Gbígbàdúà ṣì wà, ṣùgbọ́n àwa la sin Ọlọ́run bíi tàtijọ́ mọ́. Nítorí pé ẹ̀ṣẹ̀ ó wà lára nǹkan tí ó máa ń dènà gbígbàdúà. Ẹ̀ṣẹ̀ wà lára nǹkan tó máa ń dènà gbígbàdúà. Tẹ́ṣẹ̀ bá pọ̀ jù ó ṣeéṣe kádùà má gbà. Lápèjúwe, ìwọ tó ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run, ǹjẹ́ gbogbo òfin tọ́lọ́run bá kàálẹ̀ nínú Al-Qur'an, nínú Bíbélì, ṣé gbogbo ẹ̀ ló ń tẹ̀lé? Ọlọ́run ní ká má parọ́, ká má ṣàgbèrè, ká má ṣe kèéta ọmọlàkejì, ká má ṣe lára. Ǹjẹ́ gbogbo ẹ̀ ló tẹ̀lé? Irú àwọn nǹkan báyìí tá a bá ń ṣe ó lè fa kádùá wa má tètè gbà. Àbí ìwọ tó já sí wípé nígbà tọ́lọ́run bá pa wá láṣẹ pé ká kírun fún Ọlọ́run, ìwọ wá lu agídí ò kírun, tó bá kí àsùbà ó tún dọjọ́ kejì kó tó tún kírun míì, ó wá ń ronú wípé Ọlọ́run ò gbàdúrà ẹ̀. Ǹjẹ́ ìwọ ti ṣe nǹkan tọ́lọ́run bá béèrè lọ́wọ́ ẹ bí? Nítorí ohun tí Ọlọ́run bá fẹ́ látọ̀dọ̀ wa òun náà ni wípé ká mọ òun ní Ọlọ́run, ká sì máa jọ́sìn fún Ọlọ́run ọba. Nǹkan ẹyọ kan tọ́lọ́run bá béèrè lọ́wọ́ wa nìyẹn. Ìwọ tó sì wá ń fẹ́ kọ́lọ́run ọba ṣe ohun tó ń fẹ́, ìjọ ṣe ohun tọ́lọ́run ọba ń fẹ́. Ìjọ gbogbo nǹkan tọ́lọ́run ọba fẹ́ lòun ṣe. Ṣé òun hùwà re, òun hùwà dáadáa?